mo kọ́gbọ́n orí mi bèmí yóò kàwé o tani yóò mọ̀ pọ́gbọ́n orí mà ló jẹ́ bàbá tani yóò mọ̀ pọ́gbọ́n jùmọ̀ pẹ̀lú òye lọ o mo kọ́gbọ́n orí mi bèmí yóò kàwé o. ajá àmínà tó mọ táyé bí lọ́gbọ́n o èrè àsàlátù ní ìmọ̀ tó ló ń dọ́gbọ́n lọ. kò sóhun tó dára tó ìmọ̀ nílé ayé ẹni tí ó bá ní mímọ̀ òkú ayé ni. Allahu Akbar Amiru Hasan olórí rẹ ni Mr. Ìmọ̀ tó ló ń dọ́gbọ́n àtìmọ̀ lọ. ìjọ̀gbọ́n pẹ̀lú mọ̀ lọ toróye ṣàlàgbà ń wo. òdodo ni wàláì. ọgbọ́n ìmọ̀ àtòyé tá a fi ń ṣẹlẹ̀ ayé ló ń jà yìí o. àgbékalẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló fi máa gbà. láàrin ọgbọ́n ìmọ̀ àtòyé. tẹ bára fíìsìdì ìtàpé àkọlé ẹ̀ ní ilé ayé. wọ́n bára wọn fàárẹ̀ kẹrẹ̀kẹ́ pẹ̀lú orin ni o. fíìsìdì orin yìí ilé ayé. ó ti jáde báyìí. marketed by Olasco Films Nigeria Limited. 129 Namdesi Kwesi Tudumọ̀tẹ̀ Èkó. Headmaster Films Nigeria Limited. Àtòyìnlóye Music International. tó wà ní Toyintex shopping complex Oṣòdì Èkó. ló ń distribute ẹ̀. fíìsìdì orin Islam láti àkọlé ẹ̀ ní ilé ayé. ọgbọ́n ìmọ̀ àtòyé ló ń jà fún supremacy. eléyìí kọjá àfẹnuròyìn ẹjọ́. ẹ tètè lọ ra tí yín báyìí kẹ́ gbọ́ kẹ́ wò. wìtìwìtì ló ń tà. ọ̀rọ̀ yìí ò ní